ìjọba nàìjíríà, ẹ̀yin alágbára nàìjíríà, ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run. Bó jẹ́ bẹ̀rù ọlọ́run kékeré bá ẹ̀ẹ́dẹ̀ fi sọ̀rọ̀ yín, ẹ̀ẹ́dẹ̀ wá sọra yín di àgbà lọ́wọ́ mẹ́rì. Baálẹ̀ jòǹtó. Ṣáwọn Nigerians 50 years 100 years to come, ṣé wọn ò ní padà máa fi èpè ránṣẹ́ sí yín? Abẹ́rẹ́ wẹ́ máa live for life ni. Current champion ló wà, no champion forever. Tí gbọ́ nípa ẹ wá mọ́ àwọn Nigerians, àwọn tálíkà, àbí kí n sọ pé àwa tálíkà, àwọn ọmọ tálíkà, ọmọ kò lẹ́nìkan, ẹ wá ń rẹwà jẹ, ẹ rẹwà jẹ, gbà tó yẹ bẹ̀rẹ̀ sí ní rẹwà tà. Ara àwa tẹ rẹ́tà nìyí o, àwa wà lẹ́yìn odi, à ń ṣọmọ ọ̀dọ̀, àwọn òyìnbó kúkú gbọ́n, wọ́n yà fún everything fún wa on credit, instrumentally là ń sanwó ilé. Káàwa on credit ni, student loan wọ́n yà fún wa, wọ́n fi dè wá mọ́lẹ̀, tó bá sanwó ilé 30 years, ibi tó bá san dé, àwọn ọmọ àjogún gbèsè wọ́n máa san yìí tó kù lọ. Ṣáyé lẹ̀ ń ṣe yìí, ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọlọ́run, ṣágbára náà ló ń gùn yìí báyìí. Kí ló dé? Ṣé fẹ́ lówó tó fìrì àwọn náà ni? Ẹ wá mú àwọn tálíkà, ẹ wá ń ṣèkà fún wa, kó dá o. Ẹ bẹ̀rù ọlọ́run. Ẹ bẹ̀rù ọlọ́run, yé ṣe bí wèrè kó ìpín padà fún yín lépè. Ṣó lè ní ká pélé ní abójú kòkòrò? Ṣé jìbìtì ní ká pélé àbí 419? Ó tiẹ̀ ti ń jọ 4110 lójú tèmi. Ẹ ti ń ṣe bí ẹni wípé ẹ ní kú mọ́. Kí ló dé? Nigerian government ẹ dẹ̀ mọ̀ sí eléyìí, ẹ dẹ̀ mọ̀ sí eléyìí. Fídíò méjì mo fẹ́ play kẹ́ wá wo bí Nigerian government bí wọ́n ṣe ń ṣe ará ìlú. Kò sí no free education, ìyẹn story tiẹ̀ nìyẹn, ìyẹn ò ń ṣe new story mọ́. No free health care, àìṣẹ̀ṣẹ̀ máa gbọ́ yẹn. Kò sí iná kò sómi, wọ́n ní ìyẹn ò jọjú. Ṣùgbọ́n ìtẹ́ tún wá gbédè yìí, wọ́n ní ogun aláàrú ò kì í gbẹ ni. Ṣùgbọ́n ogun aláàrú Nàìjíríà, drops of water of talikas is now making mighty ocean fún ẹ̀yin olówó. Ọ̀rọ̀ tó náà sọ, bíbélì náà sọ pé tó bá ti dìrọ̀lẹ́ ayé, a máa gbà lọ́wọ́ ẹni tí ò ní fẹ́ni tó ní. Ṣásìkò ẹ ti tó ni? Ṣáti wà ń rọ̀lẹ́ ayé ni? Ṣọ́rọ̀ bíbélì tí ń ṣẹ ni? Ẹ̀ẹ́dẹ̀ fìbẹ̀rù ọlọ́run kínkínní kẹ́ fi kọ́rọ̀ yín. Eléyìí tí ń lọ bí ọ̀dájú o. Ṣé kí n pè yín lọ́dájú nàbí kí n pè yín lólè? Ṣé ká pè yín lóní jìbìtì àbí ká pè yín ní ìkà? Ìlú tó ní gold, mineral, gbogbo natural mineral, gbogbo mineral resources ló wà, tó jẹ́ natural one, tọ́lọ́run bless gangan, tẹ́lẹ̀dùmarè tó ní ilẹ̀ Yorùbá, especially south west yẹn, ó wà ń bẹ̀. Man made resources náà wà ń bẹ̀ o. Wọ́n ní kinní kan pè bí alitmus àbí latmus àbí sismus àbí kinní pè yẹn, wọ́n ní yẹn ló tàjì ní gbogbo àgbáyé lọ́wọ́ yìí nísìn. Ó wà Nàìjíríà. Ṣé bàbá yín ló kó síbẹ̀? Ṣé Lẹ́dùmarè tó fi sí Nàìjíríà, ṣé Lẹ́dùmarè yẹn gọ̀? Tó bá ní kí ìlú mi kó ra rí ẹyọ kan ẹ̀, wọ́n máa gbádùn títí láéláé ni. Òun dẹ̀lẹ̀ yín ní Nàìjíríà, táwọn Nigerians ló ń kú sí Mediterranean tó pé wọ́n fẹ́ jápa. Àwọn tó wà ń lé, wọ́n ti fẹ́ já wa tàwa lẹ́yìn odi, wọ́n ti fẹ́ já wa lọ́rùn. Kì í ṣe ẹjọ́ wọn, kì í ṣe pé wọn ò mọṣẹ́ ṣe. Àwọn náà mọṣẹ́ ṣe, yín lẹ́ ń ní wọ́n lára ni. Màá tún wá play fídíò kan fún yín, ó jẹ́ fídíò méjì tí màá play fún yín. Kẹ́ wá wo àwa tàwa lẹ́yìn odi, kẹ́ wo tá à ń fojú kàn. Màá play fídíò obìnrin kan fún yín. At least 60 or 50% àwa tàwa nílùú yìí là ń encounter ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tóbìnrin yẹn tó sọ, kẹ wá wí bí ìyáálé ilé ṣe ń sunkún. Ẹ bá mi share fídíò yìí kó kàn bóyá wọ́n lè born again, bóyá wọ́n lè rí kọ́ born again. Ẹ mọ̀ pẹ̀lẹ́ o, ẹ pẹ̀lẹ́ ẹ̀yin banking sector, tẹ mú àwọn ìyálájé ìyálọ́jà, ìsun tẹ́rẹ́tẹ́rẹ́ tálíkà tẹ́ ẹ̀ ń sọ dìbú ńlá mọ́ra yín lọ́wọ́. Ọmọ tálíkà wa ń sunkún, ẹ̀yin wá rẹ́rìn. Kò sí wàhálà, ẹ continue. Ẹ wá bá mi gbọ́rọ̀ lẹ́nu má tó ń sọ̀rọ̀ yìí. Ọmọ ìlú wo ni má yẹn máa jẹ́ ní Nàìjíríà?
àwọn olúwo náà máa ń ní làákàyè, wọ́n máa ń ní ọgbọ́n, náà máa ń ní òye, ní ọ̀rọ̀ máa ń dá ṣáká lẹ́nu wọn nílùú Nàìjíríà tí wọ́n dà wá pọ̀ yẹn, ní contraption tó sọ wá pọ̀ by fire by force Lord Lugard ìwọ nu Ọlọ́run nu Ọlọ́run mọ nọ́mbà ilé ọmọ ibi tó kú sí o sọ̀rọ̀ bàbá mi ò ní ṣe orí burúkú. mo fẹ́ ká kíyèsí nǹkan kan. Owó tó ń tọwọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí bọ́ sí báǹkì ò kì í ṣòwò kékeré. Kò ń ṣòwò kékeré rárá. Náà làwọn báǹkì Nàìjíríà ṣe ń gbòòrò sí lọ́dọọdún. Ẹ jẹ́ kí n fún yín lápẹ̀rẹ̀. Ẹ fún wa ń gbà lọ́wọ́ tálíkà ń kó sápò tiwọn àwọn olè. Ìkan nínú àwọn tó dá báǹkì kalẹ̀ lórílẹ̀-èdè ó ṣe interview kan tí fídíò ẹ̀ wà. Ó lóun dá Zenith Bank kalẹ̀ lọ́dún 1990 pẹ̀lú 20 million naira. 20 million. Nígbà tí náírà sì jẹ́ 4 naira sí $1. Tá a bá ṣí owó tó fi bẹ̀rẹ̀ báǹkì sí dọ́là ó jẹ́ $4 million. $4 million, okay. Ṣùgbọ́n nígbà tó máa fi di 2010. How many years ni 1990? Gbogbo owó tí báǹkì ẹ̀ ní gẹ́gẹ́ bí share ó ti wọ $4 billion. $4 million tó di $4 billion mọ́ wọn lọ́wọ́ yìí. Ẹn tó ṣògùn owó gan àwọn òyìnbó gan ò lè ṣe irú òwò yẹn nílùú wọn. Ẹn tó ṣògùn owó lè rí wẹ̀gbà. Nínú ìlú wọn. Irú bísínẹ́sì wo ni wọ́n ń ṣe tí $4 million fi di $4 billion láàrin 20 ọdún? Báǹkì kan ṣoṣo wọ́ ti $4 billion. Báwo náà ṣe ṣe? Báǹkì tẹ́ni yìí dá kalẹ̀ tún kéré láàrin àwọn commercial banks lókù. Tá bá pa gbogbo owó táwọn banks ní pọ̀, gbogbo owó tí Nàìjíríà ní nípamọ́ ò lè tó dá mẹ́wàá ẹ̀. Asatúndé lórun tèmi tó ràn. Individual olówó lọ́wọ́ Nigerian external reserve wọ $33 billion. Àti gbọ́ tí gọ́vnà kan sọ pé lòun lówó ju state. External reserve ní gbogbo owó tí Nàìjíríà ní láti bí 60 ọdún tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà. Àwọn báǹkì ìlú ṣe gbọ́dọ̀ lówó ju orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe. Ó sú mi bá mi bèrè lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n mi. Mo fẹ́ ká di nǹkan kan mú. Ó yá à ń gbọ́ à ń dì í mú báyìí. Àwọn báǹkì ò lówó ju orílẹ̀-èdè lọ nígbà ìjọba ológun. Ṣé gbọ́ ayé ìjọba ológun. Ẹnu ìwọ̀nba àgbà táwọn alágbádá gbàjọba lọ́wọ́ yìí. Àwọn gan fẹ́ wọ́n wọ̀ sí ológun lọ ni. Nàìjíríà lépo, a ní gold, a ní lithium yìí náà ni wọ́n ròyìn. Tí wọ́n lóun ló tún tà jù lágbàáyé. Àgbáyé gbogbo àgbáyé ni. A ní gbogbo àwọn nǹkan àmúṣọrọ̀. Ó ní world best lọ́wọ́ yìí. Lithium the world best. Báwo ló ṣe wá jẹ́ oṣù àwọn ọmọ ẹlẹ́ran tí Nàìjíríà wà nínú gbèsè táwọn báǹkì lówó ju orílẹ̀-èdè abọ́ ọ̀rọ̀ lọ? Ẹ bá wa ṣàlàyé fún wọn kán gbọ́. Lára nǹkan tó hàn sí mi ni pé ọ̀nà tí báǹkì ń gbà báwa aráàlú ṣòwò ó ti yàtọ̀ sí bá ti ṣe ń bá bọ̀. Bá mi ò ní dààmú. Tẹ́lẹ̀ téèyàn bá gbowó lọ sí báǹkì tó bá gbà fóṣù mẹ́ta báǹkì á fowó yẹn ṣòwò wọ́n á fún ẹ ní interest wọ́n á fún ẹ lélẹ̀ lórí owó tó ní táwọn lò. Ṣùgbọ́n nísìnyí tó bá ṣọ́ra tó bá kówó sí báǹkì lówó tí báǹkì máa fi ṣòwò wọ́n á máa já account maintenance charge. Ọ̀nà má jẹ́ àwọn gbèsè. Àwọn èèyàn ń fowó ṣòwò wọ́n láwọn ń maintain. Àwa tí wọ́n ń fowó wa ṣòwò tún wá dẹni tó ń sanwó fáwọn tó ń fowó wa ṣòwò tí wọ́n ń rérè ń bẹ̀. Ṣẹ́tọ̀ leléyìí àbí ìrẹ́jẹ ni o. Nínú ìlú tó lọ́ba tó níjòyè. Ìrẹ́jẹ ní ìka leléyìí o. Àwọn èèyàn sá kúrò ní báńkì wọ́n ń fowó wọn pamọ́ sáwọn mobile wallet. Ìjọba tún wá ṣòfin fáwọn báńkì táwọn èèyàn sá lọ ò gbọ́dọ̀ gba kọ́sítọ́mà tuntun torí wọ́n fẹ́ gbófin kan dìde lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n ṣòfin yẹn. Kò yé mi rárá, kò yé mi, kò yé mi. Tíjọba bá jẹ́jọba tó ń jà fẹ́tùn aráàlú. Ṣérú àwọn báǹkì yìí kọ́ ló yẹ kí wọ́n fòfin dè? Ṣé ń gbọ́? Wọn ò ní ṣe yẹn. Ẹ wo SMS charges táwọn báǹkì ń já lórí àwọn èèyàn. Téèyàn bá send message látòrí fóònù, àwọn GSM provider wọn ò ní já ju 4 naira lọ. Tí báǹkì bá send message sí ẹ, 20 naira wọ́n á já 20 naira. Ìkà ni wọ́n. Kì í ṣe pé tí wọ́n bá já 4 naira wọn ò ní jèrè o. Torí táwọn GSM tí wọ́n bá ní jèrè wọn ò ní já 4 naira. Wọ́n já 20 naira. Ìjọba ò dé sọ̀rọ̀ sí. Ẹ jẹ́ ká ṣírò 16 naira lórí iye ọmọ Nàìjíríà tó ń lo báńkì.
ká ní gbogbo àwọn tí wọ́n ń lo báǹkì jẹ́ 100 million nínú àwọn èèyàn tó lé ní 200 million tó ń gbé Nàìjíríà owó tí wọ́n máa jẹ lérè lé ní 3 billion naira lórí mẹ́sẹ̀gì nìkan téèyàn kan ṣoṣo bá send. Ó tún wá lójú òwò tẹ́lẹ̀ ṣe ní bank tí wọ́n máa send mẹ́sẹ̀gì lẹ́ẹ̀kan ṣoṣo. Wọ́n ti fi gbèdéke sí iye téèyàn lè gbà jáde lẹ́ẹ̀kan ṣoṣo nínú jìbìtì. So ó máa gbà lẹ́ẹ̀mẹ́ta so wọ́n á lè send mẹ́sẹ̀gì lẹ́ẹ̀mẹ́ta. Bó bá ṣe ń gbówó jáde sí gbówó àlá àti ṣe máa lọ sí. Tí wọ́n bá send owó sí ẹ wàá gba alert. Tó bá gbówó yẹn jáde wàá gba alert. Ó kéré jù wàá gba alert lẹ́ẹ̀mejì lórí owó tó kéré jù. Tí gbogbo ọmọ Nàìjíríà bá ń gba láti lẹ́ẹ̀mejì péré lóṣù ó kéré jù 6 billion naira máa bọ́ sí banking sector lóṣù. Mi ò tí ì sọ àwọn ilé-iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń gbà tó àláàtì tó lé ní 1000 lójúmọ́ láwọn ilé-iṣẹ́ tó fẹ́ẹ̀ tó 1 million. Èdè bèrè olóhùn díẹ̀. Nínú ẹ̀ làwọn ilé epo wà, ilé ìwé, hospital, àwọn factories, companies àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wo iye tí banks máa gbà lórí àláàtì tí wọ́n bá ń send. Kò dẹ̀ sí foundation kan báyìí tí wọ́n sponsor. So tíjọba bá wá ní ẹ wá 4 naira táwọn ilé-iṣẹ́ DSM ń gbà ní kẹ́yìn náà máa gbà. Kí wọ́n wá fi 16 naira tó kù pamọ́ fáwọn opó àtọmọ òrukàn, àwọn arúgbó àtàwọn àkàndé èèyàn. Kọ́ yé tọrọ bára ní títì. Èèyàn mélòó nìyá máa jẹ lórílẹ̀-èdè? Kò sí ìyá 70 years ń kiri pure water. Náà ni mo ṣe máa ń pèpè fún ìlànà ìṣèjọba mẹ̀kúnnù. Àwọn olóyún ayé kẹ́ ṣe àwọn tó wà ń bẹ̀rẹ̀. A lè máa lo ìlànà ìjọba mẹ̀kúnnù kí ìyá tún máa jẹ mẹ̀kúnnù. Ó jẹ́ jókòó jẹ́ ẹ. Àwọn tí wọ́n ń pera àfikọ́ lọ́n gbalẹ̀ wa fún wa kì í ṣe àwọn mẹ̀kúnnù tó wà ń bẹ̀rẹ̀ nsìn. wọn ò mọ̀ túmọ̀ ìjọba mẹ̀kúnnù. Kò tán síbẹ̀. Ó yá go on son. Tó bá tún wá di parí oṣù a tún san COT. Wọ́n pè yẹn ní commission on transaction. Iye béèyàn bá ṣe gbowó sí ló ṣe máa san yẹn sí. Kábíyèsí Ọlọ́run. Ní tó ń ṣẹlẹ̀ láwọn commercial banks ní táwọn ọmọ Nàìjíríà fi ṣíjú sáwọn báńkì ní ilé ìwà yìí. Ṣé ẹ rí jìbìtì àwọn yẹn ò kí ń jáwé owó táwọn commercial banks ń jà yìí. Ẹ burú torí Ọlọ́run. Ẹ wá jẹ́ ká bira wa nínú àwọn tí wọ́n ń jáwó ará ìlú ìjákújà àtàwọn tí ò já èwo ló pé ará ìlú. Ẹgbẹ́ wo ló pa aráàlú èwo ni káràlú ṣe. Àwọn tí ò máa jáwó wa ní ìjákújà ló pé wa. Kí náà ṣe fáwọn yẹn. Tí nǹkan bá pé wa tíjọba wa tún wá fòfin dè wá nídìí nǹkan tó pé wa. Ṣèjọba ń ṣe nǹkan tó pé wa. Ṣèjọba tí ò ṣe nǹkan tó pé èèyàn ń fẹ́ kéèyàn dé. Wọ́n ní ká ìjọba ẹ dá sí tó wà nílẹ̀ má pa àwọn èèyàn tán. Ní tí mo fẹ́ káwa mẹ̀kúnnù everybody ti jápa. Táwọn báǹkì bá lè máa rádúrú owó yìí lára wa lẹ́nu pa kan ń kówó ojú ogun wa lọ sí báǹkì. Wọ́n lè sọ pé ogun tálíkà ò gbọdọ̀ gbẹ. Ṣé káwa mẹ̀kúnnù bá ń ṣèjọba àwa ara wa ṣáà ní rí jù bẹ́ẹ̀ lọ. Lára ìdí tí mo fi ní ká gbìyànjú àti gbélànà ìṣèjọba mẹ̀kúnnù kalẹ̀ rí. Sáwọn eléyìí. Ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kọ́. Ọ̀tọ̀ ọ̀rọ̀ kí ni. Ọ̀rọ̀ irú ìlànà wo la fẹ́ fi ẹnu àwọn tó wà ń bẹ ti fẹ̀. Àwọn báǹkì òfin nǹkan àlùmọ́nì orílẹ̀-èdè ṣòwò wọ́n ládùúrú owó yẹn. Táwa mẹ̀kúnnù bá gbàkóso àlámọ̀rí ara wa èní àtọ̀là wa dà. $4 billion sàwọn ọmọ wa dé lọ. $4 billion. A tọ́jú èní àtọ̀là wa. $4 billion. Tá bá níjọba mẹ̀kúnnù tó dájú owó ìlú àtọrọ̀ ìlú kọ àlámọ̀rí mẹ̀kúnnù ìpayín keke yìí á dáwọ́ dúró. Àbí $4 billion yẹn Japan àwọn Japanese tí wọ́n ń ṣe lift tó máa gbéyàn láti ayé planet Earth lọ sínú òṣùpá lọ sí another planet káàkiri
wọn ná $4 billion wọn náà máa bẹ̀rẹ̀ ní 2025 bóyá 2050 sọ pé wọ́n máa parí ẹ̀ wọn ò bọ́jẹ̀tì $4 billion $4 billion ṣe ráyé yín lóde ṣe ráyé yín alẹ́ níkà ẹ̀yin tẹ́ ń wò mí ṣó lè ní ká pélé àbí jìbìtì ìrẹ́jẹlélé àbí ìrẹ́dànù ẹ burú o ẹ níkà ẹ ló lè ẹ lójú kòkòrò gbogbo ẹ ló bá yín àgbà lọ́wọ́ mẹ́rin baálẹ̀ jòǹtóló ẹ tún mú tálíkẹ̀ tí bẹ̀rẹ̀ sí ní mú wọn lẹ́pọ̀n dání kí ló tẹ̀ tí ẹ bẹ̀rẹ̀ ọlọ́run díẹ̀ ìjọba tó dẹ̀ wá ń bẹ̀ náà ṣe iná ò sọ nǹkan kan ẹ wá sọ di in collaboration in conjunction ẹ wá fi ń fìyà jẹ tálíkà torí àpapọ̀ ọwọ́ leléyìí o tó má dẹ̀ papọ̀ ọwọ́ tó má pa ọwọ́ pọ̀ léèyàn lórí tó má mú yàn dání báyìí ẹjọ́ onítọ̀hún á gbẹ o ẹjọ́ àwọn Nigerians ti ń gbẹ báyìí bẹ́ẹ̀ ṣe fà wọ́n lọ́wọ́ nìyí bẹ́ẹ̀ ṣe mú wọn dání nì ẹ ṣàbẹ̀rẹ̀ sí ní rún wọn ni ẹ sọ wọn di pákó ẹ bẹ̀rẹ̀ sí ní rún wọn ẹ jẹ́ àwọn ohun tó bìnrin tí wọ́n á sọ lẹ́nu torí ẹ̀ bóyá àwọn àtàwà nílùú òyìnbó ẹ dẹ̀ mọ̀ pé enjoy ìlú òyìnbó tàwà torí ẹ̀yin náà ń wá o ẹ̀ ń wá ẹ̀rí tá à ń fojú kan o most yẹn hàn bí yín kú àsìkò sọ́mà lẹ máa wẹ̀ tó máa wá gbádùn owó wa ni wọ́n bá bí yín kẹ́ wá lásìkò winter àbí kẹ́ wá lásìkò snow ẹ wá wo ohun tóbìnrin yìí ń sọ sínú ayé yín tó ń sọ sínú ayé àwọn ọmọ yín tẹ́ ẹ̀ tí ì bí tẹkúntẹkún 22 hour shift 33 hour shift a máa ṣe shift títí 2-3 days ẹlòmíì ò lọ́lé pátá ti gan mọ́yàn nídìí mo ṣe ṣó kan tí mo ní àìmọye tó máa fi pátá sínú mọ́tò ṣẹni tí èmi ò lè wọ pátá 22 hours ṣé obìnrin àwọn pátá 22 hours sí di 24 hours tó fẹ́ ṣe shift ẹ máa fomi iṣan abíyá fomi iṣan abẹ́ lóró lọ́ọ̀nù lókínní kan ẹ wọkọ́ mú 2-3 days tàbá ń sọ pẹ̀lẹ́ lómi bá lóun ò tí ì lọ́lé òun lọ́sẹ̀ kan òun sùn ká ni from one shift to another shift àwọn tó wà nílé náà fẹ́ jápa ẹ ti fìyà jẹ everybody ẹ fà wá sẹ́yìn odi àwa lọ ń ṣiṣẹ́ fáwọn tó wà nílé àwọn tó wà nílé náà kì í pé wọn ò mọṣẹ́ ṣe o ẹ̀yin lẹ sọ wọ́n dolórí burúkú o iye oní magi iye oní kinní kan pàtó méjì kinní bá ń wọ aláàtì bá ń wọlé wọ́n tajà ìlú náà fẹ́ jẹ bí wọ́n á jẹ 50 naira kálàtì 20 naira pò ń bẹ̀ tó má dẹ̀ máa padà lọ rajà yẹn a tún ti wọ́n sí wọ́n wá ń ṣe turnover òṣìṣẹ́ wá dàbí ọ̀lẹ ṣiṣẹ́ wá dàbí ọ̀lẹ wọ́n dàbí aláìmọ̀ọ́ṣe wọ́n wá ń dààmú tálíkà wà ní làákàyè méjì wọn ò tẹ̀rí nǹkan méjì rò tayọ bí àwọn ti máa jẹun bó tiẹ̀ jẹ́ ẹ̀mejì lójúmọ́ káwọn tiẹ̀ rí fi sẹ́nu tálíkà wá ń fòrò wọn wá ń fìtínà kò sí là wọn ò lè ronú báwọn ṣe fẹ́ lọ síwájú wọ́n yẹ máa jẹun wọ́n yẹ máa sanwó ilé yìí tó bá tiẹ̀ nílé tí ìṣàbẹ̀ bíríìjì ló ń sùn tó bá possible yìí tó mẹ̀ bá ti drop out ní school bó ṣe máa sanwó school ní wọ́n máa wá káàkiri ẹ ti station ọpọlọ wọn sọ́nà kan ọ̀nà kan báyìí one station orí wọn rédíò orí wọn station kan ló ń lò bí station ẹ̀ sí nìyẹn they only look forward to what they will eat. That is how you guys are controlling their life. Ẹ lè di Kárúnà o. Olówó bíi Kárúnà ò sí láyé, wọ́n dẹ̀ ti ní kò ní sí. Wọ́n lọ́run sọ pé òun ní nírú Kárúnà mọ̀. So ìrọ̀lẹ́ ayé ti dé báyìí, Bíbélì sọ pé a máa gbà lọ́wọ́ ẹni tí ò ní fẹ́ni tó ní. Òpin ayé ti dé. Ẹ ti ń gbà lọ́wọ́ ẹni tí ò ní fẹ́ni tó ní. Ẹ wá gbọ́n tí obìnrin yìí sọ. Kẹ wá wo sọ́nà bá bìṣìyà tí àwọn tó ń wà lẹ́kọ̀ọ́ òkun. Tí wọ́n wà lẹ́yìn odi ẹ wá wo ìyà tó ní kálukú ń jẹ ẹ wá wo ìfòró ohun ìdààmú everybody ń jẹ bóyá tó bá share ẹ bá mi share fídíò kó bá wọn kọ àwọn olóṣèlú yìí lára bóyá wọ́n lè born again ṣé ẹ̀yin rò pé wọ́n lè born again no mo ń béèrè ṣé ẹ̀yin rò pé àwọn people wọ́n lè born again let's see bóyá tó bá kàn wọ́n lára bóyá wọ́n á born again ẹ wá la etí kẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu obìnrin ẹ dẹ̀ bá ọmọ tí yín o abẹ́ ìbímọ tí yín ìka ò jẹ́ ṣe tí ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ yín sọ̀rọ̀ ìyá ẹ̀. Just look at how this place is.
This is not snow. Chengbo. This thing one they see no be snow. This is ice. As you can see, I'm still with my uniform. I'm just coming back from work. 22 hours shift. I have gold, but I am hungry. Our leaders, devil will punish you now. All of una. We say Nigeria no go better. All of una go die. Your children no go see better. Now so sickness. Now so sickness. Are they for church? They cause una Nigerian leaders. Now so bad sickness. All of una go they get. Una children will bring nothing but shame to you guys. All our Nigerian leaders when say Nigeria no go better. We be so now go they carry our money they eat. They hide. Today said our money go they rotting. Shame until you guys. Una go come here finish. Una go still go back. You go get even as I am. I can't have I can't see my fellow human being hungry. I can't see my fellow human being hungry. Even though I don't have, I will go and look for a place to borrow to make sure that person eats. Our leaders, you people are wicked. To be honest, you guys are very wicked. You guys are heartless. Our leaders, who know the wicked? Who know the heartless? Who know the wicked? If you can keep this kind of money in Makurdi has no light. They have no good road, no good school. And you people are keeping this kind of money. God will punish all of you. God will punish you guys. God will punish you. All Nigerians are running away, coming to Europe to suffer. Why we have money that you guys can give and the money gets rotten. I am in the front of church. God will punish you now. All these leaders, you people will never see good in life. This is ice, not snow. It's minus 11 degrees here. Ice. You have the mind to hide our money. Money that you can use and give us good life. You hide it. You hide it. You will never see good in life. If you come across this video, share it to any politician page. You guys will never see good in life. This is just painful that we came from a good state, but we cannot feed very well. We have gold, we have oil, but we are still begging. At this point of time, our leaders are so wicked. You guys are heartless. You guys are heartless. We Nigerians are not supposed to be here. We are not supposed to leave that country for any other place. But because of your selfishness, your greed, not at all. Look at money that are meant for everybody. Just group of people hiding it. God go punish you. Una no go see better. On the jokote. On jokote. Ṣé ń gbọ́ pé tí wọ́n rọ́kalẹ̀ lórí bàbá ní kó má ṣe pé fáwọn ọmọ yín sìn àwọn ọmọ aníṣe bọmọ ọlọ́mọ làwa náà tẹ́yìn fìyà jẹ bàbá ní kó má fáwọn ọmọ yín lépè wọ́n láwa táwa ń jìyà ńkọ́ ṣáwọ̀ kì í ṣọmọ ẹnìkan ṣe ráyé yín lóde ṣe rí tẹ́ ń dá kalẹ̀ ẹni ibi nìyí ẹ ṣe sọ́kàwé ẹ kówó sínú ẹ̀ ṣí àánú yàrá yín ẹ kówó sínú ẹ̀ gbogbo táǹkà omi tó wà nílé yín lẹ kówó sí abẹ́ bẹ́ẹ̀dì owó lẹ kó síbẹ̀ inú wardrobe owó lẹ kó síbẹ̀ ẹ̀tún ìmínú kọ́mọ́ṣúárì ó tún kówó sínú ẹ̀ ohun tẹ́ fẹ́ fà àwọn owó yẹn ṣe gangan lèmi ò mọ̀
bẹ́ẹ̀ fẹ́ kú kán sinwó mọ́ yín ni èmi ò mọ̀ tọ́mọ ẹlẹ́ran ń jẹ gungun tọ́mọ aláṣọ ń wà kìsà litmus àbí kí náà pé wọ́n lóun ló tàjù ní gbogbo àgbáyé nísìn tọwọ́ kọ́ńtírì mi bá tẹ ẹyọ kan ẹ̀ báyìí pé litmus nìkan náà ní kọ́ńtírì wọn o wọ́n á máa ṣe falala ṣe fololo ní they will be on top of the world ṣùgbọ́n in minority kan ẹ̀mú tó belong sí gbogbo ìlú lord lugard ìwọ tó join wa pọ̀ ọlọ́run máa dírẹ́sì lé ẹ̀ àti wá àti flora girlfriend ẹ̀ ọlọ́run mọ nọ́mbà àbí tẹ́ kú sí o torí tẹ̀ bá rún wa pọ̀ ni tẹnu ká ẹnu tá a gbé èdè ara wa àti mọ̀ pé ọmọ agbolé bíi báyìí ní lágbájá a lọ bá àwọn fámìlì ẹ̀ kó ti fẹ́ gbẹ̀mí lẹ́nu wa o òun náà ní fẹ́ borúkọ ìdílé wọn jẹ́ tó ọmọlúàbí làwa yorùbá àti kẹran mérò adẹ̀níkẹ́ jẹ́ ká dá dúró bẹ́ẹ̀ ṣe ṣódà lélẹ̀ ẹ ká gidi borí níbi pọ̀nmọ́ funfun ẹ ranjú wọn ẹ pariwo fò bíi fáànù ibo wípé kò sẹ́ni tó máa pín ohun tí ó pín yóò tó dé o tó wá wàtà wà níta òun lè rìn yẹn inú àìsì lèyàn ti rìn kì í ṣe snow pọ̀nrín ṣé pọ̀nrín mọ́kọ́ pọ̀nrín ó lè rìn nínú àìsì àwọn ọmọ tí yín wà ń lu yìí o owó tó belongs sí gbogbo alẹ́ fi ń bọ́ wọn o club làwọn ọmọ tí yín ń lọ many of them tẹ̀bílì pọ̀ ń lọ sí school club náà wà àwọn ẹmọ bẹ́ẹ̀ ṣe máa ṣe ní abracadabra ayé ti sílẹ̀ fún wọn nàìjíríà tó bá ti ń kàwé tán ti ń ṣe tán bíbí ayé ti sílẹ̀ fún wọn tẹ̀ máa fi wọ́n sí ọmọ tálíkà ló dáràn ṣùgbọ́n ìjọkànjọkàn ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ padà ṣẹ lórí gbogbo wa ọmọ tálíkà padà dìde láti jà fún ẹ̀tọ́ wọn ìgbẹ̀lẹ̀ máa mọ̀ pé ẹ̀yin gan-an tó bá mú yín sọ́wọ́ tí àwọn ọmọ tálíkà bá ṣe tán tó bá mú yín dání ẹ mọ̀ pé kakínóbì lẹ̀dá èèyàn ń ṣe 22 hours shift obìnrin ló ń complain pé ebi ń pa òun òró oúnjẹ jẹ tó bá wá délé ń tọkọ ní kó ṣìdí òkè tó lè ṣìdí òkè báyìí after 22 hours shift o tó lè ṣìdí sókè fọkọ àìmọye marriage ló ti collapse níbẹ̀ wọ́n á san bills wọ́n á sanwó ilé wọ́n á sanwó school tó máa lọ́mọ ní higher institution wọ́n á sanwó iná wọ́n á sanwó gáàsì àwọn mọ́tò tó ń rà tó wẹ́ pọ̀ credit ni wọ́n á san credit card wọn wọ́n á san insurance many things now we work round the clock 24 hours ẹ fi ṣiṣẹ́ ni kò sí sátidé kò sí sunday ẹ̀yin báńkì náà tún ní kí ló ṣubú tẹ̀yìn ẹ tún yọ̀ ọ̀bẹ tàwọn èèyàn lọ́rùn ìbẹ̀rẹ̀ sí ní rẹ́ wọn lọ́rùn pàtí mo ẹ̀ṣẹ̀ délùú yìí tó yẹ pé bá ìjọ tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ owó lákàntì mi mò ń rán láti orí mi gbẹ fóò ó dàbí kílẹ̀ mọ́ ni ṣẹ̀ṣẹ̀ ìdí ànábì ni mí mo ẹ̀ṣẹ̀ wọ̀lú ni mò ń gbọ̀n báyìí níbi ẹ̀ tó dá mi gbóná sí lára tó mi tútù sí lára mo wọnú báńkì báyìí mo ń pariwo ní pé ẹ ṣàánú mi ẹnu yìí ń gbowó wọ́n ṣàní kí ní sùúrù wọ́n ti fún mi ní notification lálẹ́ o wípé ṣé mi mo fẹ́ lo owó níbì kan ṣùgbọ́n mo bẹ́ àwọn 419 ni aláti tó dẹ̀ fún mi yẹn wọ́n charge mi o ordinary sms yẹn charge 20 naira bó wọ́n gbọ́dọ̀ sí pọ́nẹ́ tó bá kó 1 million sákàǹtì tó bá sẹ́ẹ̀dì 1 million sí ẹ̀ 950,000 ni wàá gbà bóyá business tó fẹ́ ṣe yẹn bóyá kò jèrè 50,000 lórí 1 million báńkì tó wà fa 1 million yọ káàṣì ò ṣe é gbé ní transfer on everybody yìí ṣe fẹ́ gbẹ̀mí kò lẹ́nu àwọn èèyàn ni ẹ mà ti ń pa àwọn èèyàn díẹ̀díẹ̀ báńkì jọ náà wọ́n ní kí n pàtó kàn mí àwọn èèyàn mọ̀ pé nàìjíríà ni mo ti wá pàtó pé mò ń gbọ̀n ẹ̀ẹ́dẹ́ ọ̀hún ṣe bẹ́ẹ̀ lamẹ́ríkà kí ló ń gbọ̀n sí mo náà ti gba gbowó mi tàn kí calm down báwo ẹ̀jẹ̀ nàìjíríà ṣì wà lára mi ṣẹ̀ṣẹ̀ dé ànábì ni mi mo ti faṣẹ́ orí mi ti fẹ́ táṣì lẹ́yìn tí mo jókòó wọ́n fún mi níwèé wọ́n print out statement of account mi wọ́n fún mi níwèé wọ́n fún mi ní báírò àti ìwé wọ́n ní kí n máa tì kì í tí wẹ́ pé mi ni mo ná ìwẹ́ pé mi kọ́ ni mo ná kí n cancel ẹ̀ pé mi kọ́ ni mo ná yẹn lẹ́yìn tí mo ṣe tán mo submit ẹ̀ wọ́n ní kí n máa lọ màá rówó mi lákàntì mi láàrin 15 days láàrin ìjọ mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ní màá bọ́ mi padà lákàntì mi eré ni àwàdà ni mo fẹ́ máa lè sùn
ìwọ ní èmi ọmọ ìyá mi ìjọ́ kẹta ni mo rówó mi lákàùntì mi padà gbà tí mo dé báǹkì kí lọ sọ fún pé mo ti rówó mi lákàùntì mi padà wọ́n tún wò mí pé kí ló tẹ́lẹ̀ wá rìpọ́ọ̀tù wọ́n jẹ́ kí n mọ̀ wípé iṣẹ́ táwọn làwọn ń ṣe gbọ́tẹ́mi ti kówó sí báǹkì yẹn mo ti fowó ṣọ́ wọn ni ẹ̀tọ́ tí wọ́n ní pé kí ẹni tí bá ti ṣe owó mi káwọn gbà fún mi padà ẹni tó dẹ́sẹ̀ tó fi gbówó mi yẹn pọ́blẹ́mù wọn àti báǹkì ni àwọn náà máa wá wọ́n jọ máa ṣe ẹjọ́ pẹ̀lú ara wọn wọ́n dá owó mi padà fún mi ṣe lè ṣe bẹ́ẹ̀ Nàìjíríà and all the SMS tí wọ́n fún mi ọ̀fẹ́ ni mi ò ní ìdàtí lọ pé kánsẹ́lọ̀ àdúgbò wa kó lọ bá mi bá wọn ní báǹkì chairman àdúgbò tẹ̀lé mi lọ sí báǹkì kí wọ́n tó dá mi lóhùn mi ò ní ìdàtí fún ẹnì kankan lówó láti bribe anybody kó tó ṣe tó tó àti tó yẹ fún mi àti rí lórí íńtánẹ́ẹ̀tì táìmù yìí mo máa sọ pé wọ́n wọ́wọ́ àwọn ní báǹkì o wọ́n wọ́wọ́ àwọn ní báǹkì o tán ní owó wọn gbà àwọn èèyàn ti lọ sí báǹkì Nàìjíríà wọ́n ń gba owó fake ìjọba Nàìjíríà ẹ̀dẹ̀ fọwọ́ lẹ́ràn ẹ̀ ń wò tálíkà ló ń jìyà yìí jù àwọn owó tí wọ́n ń yọ yìí if the service provider MTN ni Cell ni whatever ni Glo ni tó bá lè yọ 4 naira tí wọ́n dẹ̀ tó ń make a profit tí wọ́n ń gain níbẹ̀ why tí báńkì aládàáni yọ 20 naira fún text message lásán 20 naira ṣebí ẹni tó kó wá sí báńkì tẹ́ ẹ mú owó ẹ̀ tẹ́ fi ṣòwò ó jẹ́ kẹ́ ẹ fún ní interest sórí owó yẹn ni láyé àtijọ́ bàbá tó bá fẹ́ kó wá kó lọ sí báńkì wọ́n á ní kí interest máa gorí ẹ̀ nísìnyí bí ẹ bá kówó sí báńkì nsìn tó máa padà wá lẹ́yìn bí oṣù mẹ́rin Ọlọ́run jẹ́ kó rí 200 naira gbanú 1000 ni pẹ̀lú àwọn charges tẹ́ ń ṣe maintenance charges kìíní kan charges igba charges àwo charges COT náà ẹ̀ tún yọ yẹn náà every month nínú èlò gangan lẹ ti ń yọ ìjọba if àwọn kí ni má lè máa send ẹ̀ ní 4 naira àwọn service provider why ti bank in charge 20 naira oh fine tó bá dẹ̀ ń charge 20 naira kí ìjọba mójútó náà 16 naira tó kù gẹ́gẹ́ bí máa yìí ṣe sọ àwọn arúgbó ìyá 70 years ń kiri pure water Nàìjíríà báyìí lákàṣẹ́rà báyìí gàlà báyìí pure water àwọn ìyá yẹn iṣan àti yọ ní gbogbo ẹ̀yìn ọrùn wọn báyìí àwọn ìyá tó pé kọ́ wà níbi kankan máa fún wọn ní bí old citizen kí ló máa ń pè àwọn ìyá tó pọ̀ ti dàgbà tó yẹ kí máa fún wọn ní pension ní àti kiri gálà àwọn ìyá tó fọjọ́ ọjọ́ ayé wọn síjọba tó bá rí pension gbà á padà wá mọ́ṣù ká máa kiri gálà tó rọ́mọ tó gbọ́kànlé pé tó bá ti jáde school tó ń fọwọ́ hard earned money wọn sìn tó bá ti kúrò ní school o a máa fáwọn olówó oúnjẹ o tá bá ti ń gbowó pension iye owó pension wọn ò ní rí gbà ọmọ jáde ní school kò rówó ilé school ṣe ohun tí ò tẹ̀ sí lè bọ̀ rẹ̀ nígbà tí ò ríṣẹ́ degree holder ti ń ru káyà Nàìjíríà àwọn yunifásitì ti ń ṣe POS wọ́n kiri recharge card nínú hold up ọmọ tó yẹ kó wà ní primary school secondary school àwọn bẹ̀rẹ̀ sí ní kiri pure water ajínigbé ajímì ìgbé wọ́n á bọ́ ọmọ míì sùn wọ́n á tọwọ́ bọ̀ wọ́n nídìí wọ́n fà wọ́n nídìí ya ẹ ṣáà fi poverty ẹ fi bayé jẹ́ ṣẹ́rí obìnrin ló ń gbé yín rè yìí o wọ́n lè sọ pé àdúrà téèyàn bá ṣe tinútinú àgàgà ní time tí woman yẹn wà yẹn tó ń fi ẹkún ṣe èpè burúkú lé yín tọmọtọmọ àwọn ọmọ tẹ́ẹ̀tì mi náà ti ń rọ́ lépè yẹn o generation tó come náà ti ń fún lépè yẹn o because ẹ jẹ́ káwa náà sinmi irú máì náà sí òun náà ṣàbímọ ó lọ́kọ bóyá ọkọ wà Nàìjíríà òun wà ní Europe ó ń rìn nínú àìsí bóyá ọkọ gan wà ní China wẹ̀rẹ̀ wà tó bá nǹkan kan wúlé wà wọ́n lè má sí lójú kan tó má dé wà lójú kan náà kò sí gbádùn kankan tó lọ ṣe 22 hours job àwọn adélé sọ ọkùnrin kan tó máa fọwọ́ pa nídìí lẹ́yìn tó bá dùbúlẹ̀ bẹ́ẹ̀ yẹn tó bá bẹ̀rẹ̀ sí ní hanrun ẹ̀rù bẹ̀rẹ̀ silencer mọ́tò já ni a máa dún ẹgbójú ẹ̀ṣẹ̀ funfun ni irun gan kò lè ṣe Nàìjíríà láti ṣe 1 million braid kíní kan million braid tó máa pe kíní kan braid fún ẹ lamẹ́ríkà bíbí mi sọ Europe mi mọ tẹ́ ń ṣe ní Europe o tó ń kọ́kọ́ charge ní 250 tó ṣí sọ́wọ́ Nàìjíríà pé bí 300,000 naira ni orí àkọ́kọ́ mélòó ni most of àwọn ìyá wa bíbí náà ṣe ń gẹrun àwọn tó wà Nàìjíríà wọn onímọ̀ tó dé tán fi ń gẹ pa ẹ ti gẹrun yín àyà mọ́mí Amẹ́ríkà gẹrun wọn mọ́mí Amẹ́ríkà náà fẹ́ ṣe braiding
wọ́n fẹ́ ṣe ohun tó fine ṣùgbọ́n tó máa ṣí owó tó máa charge wọn sí Nigeria money wọ́n ní America kò jẹ́ kó fẹ́ kan lọ gẹ̀ ẹ wá ń fi ayé ní gbogbo èèyàn lára kakú wá ń sá sọ́tún sá sósì ẹnìkan ò lè dúró mì kan ẹ̀dẹ̀ kò gbẹ̀sábẹ́ ẹ̀dẹ̀ ń jẹ́ ó jẹ́ ìbẹ̀rù Ọlọ́run kínkín ní báyìí ẹ try kẹ́ fi sọ̀rọ̀ yín o torí ẹni tí ò bá bẹ̀rù Ọlọ́run yẹ kíyàn bẹ̀rù fúnra rẹ̀ ọmọ ẹlẹ́ran ń jẹ egungun gold tó wà nílẹ̀ Yorùbá lásán ó tó wá bọ́ra wa kò sí security àwọn ajínigbé ń jiyàn gbé wọ́n pààyàn anyhow kò sí gbáyé gbádùn kan kò sí rọrùn kankan ẹ fara ní everybody ẹ wá rí nǹkan kan ṣe sí owó táwọn báǹkì yọ yẹn ẹ rí nǹkan kan ṣe lórí ẹ kí lẹ fẹ́ ṣe lórí ẹ tó pé ẹ̀yin alágbára ẹ̀yin ara yín náà ni monkey dey work baboon dey shop na dem ẹ̀yin ara yín náà ni ẹ jọ ẹ̀yin tẹ́ bá ti download tap send o gbẹ̀yìn tẹ́ ń ṣe project tẹ́ ń ṣe ní Nàìjíríà gbẹ̀yìn tẹ́ níṣẹ́ tẹ́ ń ṣe tap send nìkan ó lè bá yín send owó yín tẹ́ máa gbádùn almost 1,500 ní owó lórí tap send bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí o ní èní 14th of May 2024 ẹ̀ pé mo sọ fún yín ẹ lè rí rate yẹn níbòmíì best rate ever nìyẹn the best rate ní anywhere tap send tap bí tap omi ẹ̀kọ́ lẹ́ẹ̀mejì ẹ fi send sí àmọ́ kẹ́ tó wá lọ ẹ ní bónọ́ọ̀sì o tẹ́ bá kọ́kọ́ fẹ́ send owó gbàrà lákọ̀ọ́kọ́ tẹ́ fẹ́ send owó first transaction yín ẹ fi orúkọ mi sí ẹ má fi Yorùbáwùyí sí o Abíọ́lá nìyá àti bàbá sọ mí o ẹ kọ Abíọ́lá TTS that is Abíọ́lá tap send tẹ́ bá ti fi sí báyìí ẹ gba $10 à ń ṣe pound à ń ṣe euro à ń ṣe yemen gbogbo aṣẹ́wó ń kí yín o aṣẹ́wó dé o aṣẹ́wó ń kí yín o aṣẹ́wó làwà we are trustworthy kò sí owó yín fast and we are trustworthy we are reliable tested and trusted ní wá and direct deposit là ń ṣe o and no hidden fee tẹ́ bá ti send owó iye ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ bá ti send ẹ ti máa mọ iye tẹ́ ẹ send ẹni tó máa receive ẹ̀gbọ́n ti mọ iye tó máa gbà ẹ ní láti lọ pé wá kíní kan láti fi gbowó Nàìjíríà tẹ́ bá ti send ẹ lọ́wọ́ kan báyìí ló ń tọ́ máa receive owó ẹ̀ lákàǹtì ẹ̀ ní direct deposit ni and if you are seeing me for the first time Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mo ń jẹ́ I am the one and only Akálólú of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá ọmọjọmọ lọ ẹ tí gbọ́n pẹ̀ iye olóyè rẹpẹtẹ ní oyè mi ló pọ̀ jù ní Yorùbá nation ibẹ̀ ni ọmọ òṣèré pààrọ̀ ẹ tí subscribe kí lẹ̀ ń wẹnu mi fún ẹ tẹ subscribe button yín kẹ́ ẹ tẹ notification bell yín kẹ́ bá wa share video yìí kẹ́ fi comment yín comment section kẹ́ bá wa bẹ̀ wọ́n kọ́ máa pa àwọn ará Nàìjíríà tí ń pa àwọn èèyàn sára wọ́n máa ní kó máa ṣe blood test ní Nàìjíríà ẹlòmíì bí ìfúnpẹ́ bó ṣe máa ga lélẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run kínkín ní báyìí see you on my next show Yorùbáwùyí lórúkọ mi.